obìnrin awakọ̀ èrò kan béèrè fún ìdájọ́ òdodo látàrí bí ọkùnrin agbèrò kan ṣèṣe kọlù sí i nípínlẹ̀ Èkó. Ó mà ṣe o, táǹkì omi tó wà lókè rẹ́lu òrùlé ilé ṣekú pa obìnrin kan ní yàrá rẹ̀ lẹ́kọ̀ọ́. Ọmọ 5 ni mo ní pẹ̀lú àwọn obìnrin 4. Mi ò yan àlè mọ́ o. Davido ló jẹ́jẹ́ ìgbé ayé ọ̀tún bẹ́ẹ̀. Olùdásílẹ̀ ilé ìfowópamọ́ Diamond àti alága tẹ́lẹ̀ rí níléeṣẹ́ MTN nílẹ̀ wa Nàìjíríà Pascal Dozie dágbére fáyé lẹ́ni ọdún 95. Àwọn agbébọn darandaran ṣekú pa àgbẹ̀ 3 nípínlẹ̀ Ondo. Àwọn aráàlú gùnlé ìwọ́de ìfẹ̀hónúhàn. Ìgbìmọ̀ àwọn onífá pàrọwà fún Aláàfin ikú bàbá yèyé láti gbé àṣà àti ìṣe Yorùbá ró dìgbìdìgbì. Ẹ farabalẹ̀ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Obìnrin awakọ̀ èrò kan ti ké gbàjarè síta o fún ìdájọ́ òdodo lẹ́yìn tí ọkùnrin agbèrò kan ṣèkọlù sí i tó sì lù lálùbọ́lẹ̀ lálùbami nígbà tó ń gbìyànjú láti dènà jíjí bátìrì ọkọ̀ rẹ̀ gbé sá lọ nípínlẹ̀ Èkó. Nínú fọ́nrán fídíò tó gba orí ìtàkùn ayélujára kankan lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ló ṣàfihàn arábìnrin kan pẹ̀lú omijé lójú rẹ̀ tó ń sun ẹkún tí apá kan ojú rẹ̀ sì wú lákòókò tó ń sọ bí agbèrò náà ṣe gun ọkọ̀ rẹ̀ àti bó ṣe díbọ́n bí èrò lẹ́bàá òtẹ́ẹ̀lì Oriental tó sì ní ilé ìwé Nigeria Law School lòun lọ. Gẹ́gẹ́ bí olùfarakásá náà ṣe wí, ó ní òun fura nígbà tóun ká agbèrò náà láti ibi dígí ọkọ̀ tó sì ń gbìyànjú láti yọ bátìrì ọkọ̀ rẹ̀ kúrò. Ó ní nígbà tóun kojú rẹ̀ níṣe ni agbèrò náà ṣèkọlù sóhun tó sì lu òun lálùbọ́lẹ̀ lálùbami. Kódà ó ya aṣọ mọ́ òun lára tó sì ń wọ́ òun nílẹ̀ẹ́lẹ̀ lójú táyé ní gbangba. Obìnrin awakọ̀ náà ní níṣe ló ń lu òun lálùbọ́lẹ̀ lálùbami nígbà tí òun bi léèrè pé níbo ló ń gbé bátìrì ọkọ̀ òun lọ. Ó ké sí àwọn èèyàn pé kí wọ́n ràn òun lọ́wọ́ kí wọ́n bá òun fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn létí. Ó ní ṣé bó ṣe yẹ kí wọ́n máa ṣe obìnrin tó ń gbìyànjú àti wá oúnjẹ òòjọ́ rẹ̀ nìyí. Ó sọ ọ̀rọ̀ yìí tomijé lójú pẹ̀lú ẹ̀dùn ọkàn. Obìnrin awakọ̀ náà kọminú. Ó ní ó ti sú òun bí àwọn ẹgbẹ́ awakọ̀ kò ṣe ká òun kún pẹ̀lú bí òun ṣe máa ń san owó tó yẹ fún wọn lójoojúmọ́ gẹ́gẹ́ bí awakọ̀ èrò. Ó bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ òṣìṣẹ́ awakọ̀ National Union of Road Transport Workers àti àwọn aláṣẹ ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọn kò ṣe kí ń bìkítà tàbí dá sí ìṣẹ̀lẹ̀ ìwà ìpalára àti ìdójútini tó ń dojúkọ àwọn obìnrin awakọ̀ èrò. Obìnrin awakọ̀ náà fi kún pé arákùnrin ọ̀hún gbọ́dọ̀ fojú winá òfin kó bàa lè jẹ́ ẹ̀kọ́ fáwọn yòókù. Ó ní òun ò ní fi ọkùnrin agbèrò náà sílẹ̀ àfi tí òun bá gba ìdájọ́ òdodo. Ó ní iṣẹ́ òòjọ́ ojoojúmọ́ lòun ṣe láti bọ́ lọ́wọ́ ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́. Ó béèrè, ó ní ṣé ọ̀daràn tún ni bí òun ṣe jẹ́ obìnrin awakọ̀ èrò lẹ́kọ̀ọ́ ni. Obìnrin awakọ̀ náà tún jẹ́ kó di mímọ̀ pé olùṣekọlù ọ̀hún wà lára àwọn ọmọ ìsọta ìgboro tó máa ń gbójú agan sí àwọn awakọ̀ èrò tó sì máa ń jí àwọn bátìrì ọkọ̀ àti àwọn nǹkan tó ṣe iyebíye míì nínú àwọn ọkọ̀ tí wọ́n bá páàkì kalẹ̀. Ìjàmbá ò nílé o, àfi kélédù ọba sá máa fi sọ rẹ̀ sọ wà. Arábìnrin kan Cynthia Oguze ní ìròyìn sọ pé Tanki Omi Sekupa nígbà tí òrùlé sílì yàrá rẹ̀ já wálẹ̀. Fọ́nrán fídíò kan ṣàfihàn bí olùfarakásá náà ṣe sùn sórí ibùsùn rẹ̀ láì mira. Bó tilẹ̀ jẹ́ pé obìnrin kan sọ̀rọ̀ lábẹ́lẹ̀, olùfa iná sì mí lákòókò náà. Fọ́nrán fídíò míì tún ṣàfihàn táǹkì omi ọ̀hún pẹ̀lú ibi tó bàjẹ́ náà àti àwòrán fọ́tò tó ṣàfihàn òkú Oguze lọ́gbà ilé ìwòsàn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, Oguze ní ó kó lọ sí ilégbèé náà ní Lẹ́kì lẹ́kọ̀ọ́ ní oṣù 2 sẹ́yìn ṣáájú ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Chukwuebuka Nathaniel, ẹni tó ń ṣàmúlò ojú òpó ayélujára mọ̀mímọ̀ Facebook tó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí àbúrò olóògbé ló ṣe bẹ́ẹ̀ gbé ìṣẹ̀lẹ̀ ọ̀hún sójú òpó ayélujára rẹ̀. Ó dá ẹbí ìṣẹ̀lẹ̀ burúkú náà lórí ohun tí wọ́n gbé táǹkì omi ọ̀hún kà tí kò dúró re. Ó ṣàpèjúwe ibi tí wọ́n gbé kà gẹ́gẹ́ bí ohun tí kò bójúmu rárá bó ti wulẹ̀ kó mọ. Ó kọ sójú òpó ayélujára rẹ̀ pé káwọn èèyàn ṣọ́ra pẹ̀lú àwọn ilégbèé tó wà ní Lẹ́kì àti àwọn ohun tí wọ́n ń gbé táǹkì omi kà lé lórí. Ó ní bí wọ́n ṣe rán ẹ̀gbọ́n òun lóbìnrin lọ sọ́run àpàpàǹdodo nìyí. Ó ní ẹ ṣeun o ẹ̀yin bàbá onílé láńlọ́ọ̀dù àtàwọn onímọ̀ ẹ̀rọ
tó bá wọn ṣe irú ibi tí wọ́n gbé táǹkì omi ọ̀hún kà lórí rádaràda èyí tó ṣekú pa ẹ̀gbọ́n òun. Àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kò tí ì fìdí ìṣẹ̀lẹ̀ náà, àwòrán àti àwọn ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ti gba orí ìtàkùn ayélujára kankan múlẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ètò ìdágbére ìsìnkú Ògúnzẹ̀ yóò wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 25 oṣù kẹrin ọdún yìí, nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá CSP Benjamin Hundeyin sọ wípé wọ́n lè má tíì fi ìṣẹ̀lẹ̀ náà tó àgọ́ ọlọ́pàá létí. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní àwọn èèyàn ti ń kọminú lé lórí lójú òpó ayélujára tó ní kálukú sì ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn, tí wọ́n sì tún bu ẹnu àtẹ́ lu àwọn abánikọ́lé fún iṣẹ́ ìwà ìbìkítà wọn àti àìlò àwọn èròjà tó yè kooro, èyí tó sì máa ń padà yọrí sí ìpanilára lẹ́yìn ọ̀rẹ̀yìn. Níṣe ni wọ́n bu ẹnu àtẹ́ lu àwọn onímọ̀ ẹ̀rọ, àwọn abánikọ́lé. Wọ́n ní púpọ̀ nínú wọn ni wọn ò gba ìdánilẹ́kọ̀ọ́ tó yanrantí kọjá lábẹ́ Koren. Ó tó gẹ́ ń òyìn àlè mọ́ o. Gbajúgbajà olórin tàkasúfèé ní David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido sọ wípé òun ti ń gbé ìgbé ayé ọ̀tun. Ó jẹ́jẹ́ pé òun ò ṣe ṣìnà mọ́. Ó ní ó ti tó àkókò láti kọjú mọ́ mọ̀lẹ́bí àti láti mójútó mọ̀lẹ́bí òun. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò The Breakfast Club podcast lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, gbajúmọ̀ olórin tó ti gba ọ̀pọ̀ àìmọye àmì ẹ̀yẹ àwọ́ọ̀dù sọ nípa àwọn ìbáṣepọ̀ rẹ̀ sẹ́yìn. Ó gbà wípé àwọn àṣìṣe tóun ti ṣe sẹ́yìn ló yí ìwòye lọ́lọ́ òun padà. Ó ní òun ní ọmọ 5 pẹ̀lú àwọn obìnrin 4. Òun kò yàn àlè mọ́ o, òun ò fẹ́ wàhálà. Ó ní òun ó yà lọ máa gbé bí àwọn ọkùnrin míì ṣe ń gbé ìgbé ayé wọn. Ó ní bóyá nítorí pé òun ti ṣalábàápàdé àwọn ìrírí tó burú tí kò sunwọ̀n. Ó ní nígbà mìíràn ìrírí ṣàgbà ọ̀gbọ́n. Olórin tàkasúfèé ọ̀hún tún tọ́ka sí àwọn àpẹẹrẹ oníyàwó púpọ̀. Ó ní àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá òun tẹ̀síwájú dojú kọ àwọn ìṣòro ìpèníjà tó fi mọ́ ìkóbìnrin jọ. Ó ní irú ìṣẹ̀lẹ̀ báyìí lòun fojú sọ́nà fún láti yẹra fún. Ní ti fífojú sọ́nà, Davido fìdí rẹ̀ múlẹ̀ pé òun àti olólùfẹ́ rẹ̀ ọjọ́ pípẹ́ Chioma Rowland yóò ṣe ètò ìgbéyàwó alárédè white wedding lóṣù kẹjọ ọdún yìí ní Miami lórílẹ̀‐èdè United States. Àwọn tọkọtaya náà ló ti kọ́kọ́ ṣe ayẹyẹ ètò ìgbéyàwó ìbílẹ̀ traditional ceremony tí wọ́n fi kí àwọn ìbejì káàbọ̀ lọ́dún 2023. Davido tún sọ̀rọ̀ tàánú-tàánú. Ó rántí ọmọkùnrin rẹ̀ tó dolóògbé Ifeanyi tó pàdánù ẹ̀mí rẹ̀ lọ́dún 2022. Ó ní Ọlọ́run fún àwọn ní ìbejì, ọkùnrin kan àti obìnrin kan. Ó ní ọmọkùnrin ọ̀hún fojú jọ ọmọkùnrin òun tó pàdánù ẹ̀mí rẹ̀. Ó ní bí ọmọ òun olóògbé ṣe máa ń ṣe gẹ́lẹ́ ni ọmọkùnrin òun tí í ṣe ìbejì náà máa ń ṣe. Olùdásílẹ̀ iléeṣẹ́ ìfowópamọ́ Diamond tí wọ́n ti kógbá wọlé àti alága tẹ́lẹ̀rí fún iléeṣẹ́ MTN Pascal Dozie ti dágbére fáyé. Èyí jẹyọ nínú àtẹ̀jáde kan tí mọ̀lẹ́bí olóògbé fi léde síta láti kéde ikú olóògbé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ẹni ọdún 95 ni olóògbé náà kó tó dágbére fáyé. Gẹ́gẹ́ bí àwọn aṣojú mọ̀lẹ́bí tó kéde olóògbé ṣe ṣàlàyé, ó ṣàpèjúwe olóògbé náà gẹ́gẹ́ bí bàbá rere tó jẹ́ onígbàgbọ́ òdodo. Pẹ̀lú ìbànújẹ́ ọkàn àti ìdúpẹ́ fún Ọlọ́run ni wọ́n fi kéde ìpapòdà ikú bàbá wọn Pascal Gabriel Dozie, ẹni tó jáde láyé lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2025. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé bàbá àwọn jẹ́ ọkọ rere, bàbá àti èèyàn Ọlọ́run tó fi gbogbo ayé rẹ̀ sin Ọlọ́run, mọ̀lẹ́bí àti orílẹ̀-èdè rẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ti darapọ̀ mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe ìdárò olóògbé ọ̀hún. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ ààrẹ gbé jáde síta, ààrẹ ṣàpèjúwe Dozie gẹ́gẹ́ bí olórí rere tó ní ọgbọ́n, ìmọ̀ àti òye tó sì gbé ìgbé ayé rere. Ààrẹ ní ìpapòdà náà jẹ́ ìbànújẹ́ ọkàn fún ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ aládàáni. Gómìnà ìpínlẹ̀ Anambra tẹ́lẹ̀ rí Peter Obi náà ti kan sára sí Dozie gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ìfowópamọ́ tó ní òye púpọ̀. Olóyè Pascal Gabriel Dozie ní olùdásílẹ̀ iléeṣẹ́ ìfowópamọ́ Diamond Bank àti alága àkọ́kọ́ fún iléeṣẹ́ MTN ní Nàìjíríà. Wọ́n bí olóògbé náà ní ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 1939 nílùú Egbu, Owerri nípínlẹ̀ Imo. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́,
ó tún ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga kan North Western nílùú London. Ó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ ìfowópamọ́ Diamond Bank láàrin ọdún 1991 sí 2006 kó tó di pé ó fà á lé ọmọ rẹ̀ Uzoma Dozie lọ́wọ́. Ọ̀gọ̀rọ̀ àwọn àgbẹ̀ láti àwọn ìlú lágbègbè Abà níjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ nípínlẹ̀ Ondo lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday gúnlé ìwọ́de ìfẹ̀hónúhàn tako ètò ààbò tó mẹ́hẹ lágbègbè náà. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, ìwọ́de ọ̀hún kò sẹ̀yìn bí àwọn agbébọn darandaran tún ṣe ṣekú pa àwọn àgbẹ̀ mẹ́ta kan lówùúrọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Tí a ò bá gbàgbé, a ó rántí pé láti oṣù kẹta ọdún yìí ni àwọn àgbẹ̀ ti ń gùnlé ìwádìí ìfimúfínlẹ̀ lórí bí àwọn agbébọn darandaran ṣe ṣekú pa èèyàn 5 nílùú Abà Òyìnbó lágbègbè ìjọba ìbílẹ̀ Àkúrẹ́ nípínlẹ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí àwọn agbébọn ṣèkọlù sí ìlú 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní Adémẹkùn, Abà Pásítọ̀, Abà Sunday àti Abà Òyìnbó tí àwọn agbébọn ọ̀hún sì dá ẹ̀mí àwọn èèyàn 14 légbodò. Adélé ọba nílùú Adémẹkùn, ọmọọbabìnrin Kẹ́misọ́lá Adélọ́wọ̀, ẹni tó fi ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìkọlù tí àwọn agbébọn ṣe sílùú náà, ó ké sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún láti darí ikọ̀ elétò ààbò lọ sílùú náà lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ ṣíṣèkọlù sáwọn olùgbé ìlú. Ẹ̀wẹ̀, láti ìgbà náà sì ni gómìnà Lucky Ayédatiwa ti jẹ́jẹ́ láti fojú àwọn aṣeláàbí ọ̀daràn náà wíná òfin. Ayédatiwa, ẹni tó gba ẹnu ọ̀gá àgbà àjọ Àmọ̀tẹ́kùn sọ̀rọ̀, Akọgun Adétúnjí Adélẹ́yẹ, ó mú dá àwọn olùgbé ìlú tó fara káásá ìkọlù náà lójú pé ìdájọ́ òdodo yóò fojú hàn dé. Ó ní gbogbo ìgbésẹ̀ ààtò tó yẹ láti lè jẹ́ kí ètò ààbò gbópọn sí i làwọn yóò gbé lójúnà láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù míì. Ó ní lórúkọ àwọn ọmọ ìpínlẹ̀ Ondo rere, òun ṣe ìbánikẹ́dùn pẹ̀lú àwọn mọ̀lẹ́bí tó fara káásá. Ó ní àwọn mú dá àwọn olùgbé ìlú àti àwọn àgbẹ̀ lójú pé nísinsìnyí tí ìjọba ti wà níkàlẹ̀, àwọn yóò dáàbò bo agbègbè wọn, àwọn yóò sì fi mú àwọn ọ̀daràn náà kó kúlúbúsú àtàtà òfin. Ó ní ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣeni láàánú tó sì bani lọ́kàn jẹ́. Wọ́n gbàdúrà pé irú ìṣẹ̀lẹ̀ burúkú bẹ́ẹ̀ kò ní wáyé mọ́. Ìgbìmọ̀ ẹlẹ́sìn Ifá lágbàáyé International Council for Ifa Religion lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pàrọwà fún Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Akeem Ọ̀wádé àkọ́kọ́ láti lo gbogbo agbára rẹ̀ lójúnà láti dáàbò bo iyì ìwà mímọ́, àṣà àti ìṣe Yorùbá. Ẹgbẹ́ ìsìn Ifá lágbàáyé ICIR nínú ọ̀rọ̀ ìkíni kú oríire nípasẹ̀ ààrẹ fẹ́gbẹ́ náà Fáyẹmí Fákáyọ̀dé nílẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ jẹ́jẹ́ àtìlẹ́yìn rẹ̀ nípa dídáàbòbò orí ìtẹ́ àti àwọn tó ní ṣe pẹ̀lú iyì Yorùbá lójúnà láti lè jẹ́ kí ìbọ̀wọ̀ fún àṣà àti ìṣe Yorùbá dúró re káàkiri àgbáyé. Ó ní ayọ̀ kún inú àwọn ọmọ ẹgbẹ́ ẹlẹ́sìn Ifá lágbàáyé lórí ìyànsípò Ọba Òwádé àkọ́kọ́ Ẹlẹ́wù Ẹ̀tù tó kẹsẹ̀ járí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta. Ó ní gígorí àpèrè ìtẹ́ lẹ́yìn olóògbé Ọba Lámídì Adéyẹmí jẹ́ àpẹẹrẹ rere ètò Elédùmarè láti tẹ̀síwájú nípa lílo ìlú Ọ̀yọ́ ní ti ìdásílẹ̀ àṣà àti ìṣe ìgbàgbọ́ Yorùbá àti ẹ̀sìn. Ó ní Aláàfin tó dolóògbé Ọba Adéyẹmí gbìyànjú agbára rẹ̀ láti gbé àṣà àti ìṣe Yorùbá ró tako àwọn àìṣedéédé. Àwọn ìgbìmọ̀ náà gba Aláàfin lámọ̀ràn láti ṣọ́ra fáwọn ọba aládé tí wọ́n ń gbójú agán sí iyì ìwà mímọ́ ipò ọba ní ẹkùn náà. A rántí pé láìpẹ́ yìí ní Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé Ọba Akeem Ọ̀wádé àkọ́kọ́ gba ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lọ́jọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kìíní ọdún yìí ní ọ́fíìsì gómìnà nílùú Ìbàdàn tí ètò ìwúyè àrà ọ̀tọ̀ sì wáyé lọ́jọ́ 5 oṣù kẹrin ọdún yìí ní gbọ̀ngàn iléèwé girama Olivet Baptist High School nílùú Ọ̀yọ́ níbi tí gómìnà tún ti ṣe ìfilọ́lẹ̀ àrà ọ̀tọ̀. Kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kí
kí ìrùkẹ̀rẹ̀ di òkìní. Èèyàn kan pàdánù ẹ̀mí rẹ̀, àwọn mẹ́rin míì farapa látàrí rògbòdìyàn tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ Ọ̀ṣun. Ó mà ṣe o, arákùnrin kan ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú rògbòdìyàn tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn níléèwé gíga gbogbonìṣe Ìré nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀pọ̀ àwọn tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gíga gbogbonìṣe náà tí wọ́n ní kán forúkọ bò àwọn láṣìírí sọ wípé rògbòdìyàn bẹ́ sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹyẹ àti àyè ní sàkání iléèwé náà. Wọ́n tún sọ wípé àwọn èèyàn mẹ́rin míì farapa nínú rògbòdìyàn ọ̀hún tó wáyé níta géètì iléèwé gíga náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lẹ́yìn tí àwọn aṣekúpani ọ̀hún fi ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sílẹ̀, níṣe ni wọ́n gbé olóògbé náà dìgbàdìgbà lọ ọgbà ilé ìwòsàn aládàáni kan ní Ìré, ṣùgbọ́n tí ilé ìwòsàn ọ̀hún kọ̀. A gbọ́ wípé olóògbé náà gbé èkúrújẹ lọ́wọ́ ẹbọra lákòókò tí wọ́n ń gbé dìgbàdìgbà lọ ọgbà ilé ìwòsàn míì nílùú Òṣogbo. Yàtọ̀ sí olóògbé náà, ó sojú mi kòró kan sọ wípé àwọn èèyàn mẹ́rin míì tí wọ́n ní akẹ́kọ̀ọ́ ni wọ́n ń ṣe náà farapa lákòókò ìkọlù náà. Wọ́n jẹ́ kó di mọ̀ pé kò sẹ́ni tó lè sọ pàtó ohun tó ṣokùnfà èdè àìyedè àríyànjiyàn ọ̀hún. A gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ sá orí olùfarakásá náà láìmọye ìgbà. Níṣe ni ìró ìbọn ń dún lákọ̀lákọ̀ lákòókò rògbòdìyàn ọ̀hún tó wáyé láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn méjì náà. Nígbà tí àwọn akọ̀ròyìn kàn sí ọ̀kan lára àwọn ọ̀gá àgbà fáwọn akẹ́kọ̀ọ́ níléèwé gíga gbogbonìṣe ọ̀hún, ọ̀mọ̀wé Tọ́pẹ́ Abíọ́lá, ó sọ wípé ìjà aáwọ̀ wáyé níta géètì iléèwé gíga gbogbonìṣe náà. Abíọ́lá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn wà nínú ọgbà iléèwé náà nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ń gbọ́ ìró ìbọn. Ìwádìí fi hàn pé ẹnìkan farapa yánnayànna, ṣùgbọ́n òun kò mọ̀ nípa ẹnìkan tó pàdánù ẹ̀mí rẹ̀. Ó ní akẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ rí níléèwé gíga gbogbonìṣe ni ẹni náà tó farapa yánnayànna ọ̀hún. Ó ní olùfarakásá náà parí ètò ẹ̀kọ́ national diploma rẹ̀ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn, nígbà tí ọ̀kan lára àwọn mẹ́ta tó farapa ọ̀hún sì faragbọ́ta ìbọn. Ẹni tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Abíọ́dún Ọ̀jẹ́lábí, sọ wípé àwọn tó farapa nínú rògbòdìyàn náà ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn kan. Ọ̀jẹ́lábí kò fìdí ikú kankan múlẹ̀ nínú rògbòdìyàn tó bẹ́ sílẹ̀. Ó sọ wípé wọn kò fi tóun létí pé àkọsílẹ̀ ikú wáyé níbẹ̀. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa.